Àwọn agbébọn pa ọkùnrin oníṣòwò kan, wọ́n tún jí ìyàwó rẹ̀ gbé toyúntoyún. Ìbànújẹ́ dorí àgbàkodò lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kebbi pẹ̀lú bí àwọn agbébọn ṣe ṣekú pa ọkùnrin oníṣòwò kan tí wọ́n sì jí ìyàwó rẹ̀ gbé lásìkò tí wọ́n ya bo agbègbè Benin Kebbi. Oníṣòwò tí wọ́n ṣekú pa ọ̀hún ni Sufiyanu Garba, ẹni tí wọ́n ṣe ìkọlù sí ní àárọ̀ nílé rẹ̀ tó wà ní Badagry nípínlẹ̀ náà. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà sójú rẹ̀ ṣe ni àwọn agbébọn ọ̀hún ya bo ilé oníṣòwò náà tí wọ́n sì yìnbọn pa. Lẹ́yìn èyí ni wọ́n gbé ìyàwó rẹ̀ Zainab Muhammad Yari, ẹni tó wà nínú oyún, lọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà sì ni àwọn afurasí ọ̀hún ti kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà, eléyìí sì ti mú kí ìbẹ̀rùbojo wà lára àwọn aráàlú. Garba ni wọ́n ti ṣe ètò ìsìnkú rẹ̀ nílànà ẹ̀sìn mùsùlùmí ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí ní ibojì Benin Kebbi Central Cemetery. Bákan náà ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sáwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò láti tètè dóòlà ìyàwó rẹ̀ tí wọ́n jí gbé toyúntoyún. Nígbà tó ń sọ̀rọ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Bashir Usman ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wọn létí. Ìwádìí sì ti bẹ̀rẹ̀ báyìí láti fòfin gbé àwọn ọ̀bàyéjẹ́ ọ̀hún.